Ọlábísí Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bisi Ológe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bíi ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. Bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com. Bisi Ológe ló ń pèdè lórí tẹlifíṣàn. Bisi Ológe mo lójú lọ́rọ̀ wà. Thank you for your support. Thank you for everything. Ọlọ́run àṣírí òní tún lágbára Ọlọ́run. Ẹni ṣubú dànù. Bẹ́ẹ̀ ni support mi Ọlọ́run ní dáwọ́ support dọ́là lórí ní lágbára Ọlọ́run. Ẹni ṣubú. Mo jẹ́ ṣàdúrà ẹ̀ tọkàntọkàn ìbànújẹ́ òní dé bá mi. Lágbára Ọlọ́run ẹni dààmú. Ẹni dààmú. Ẹni ṣìjẹ ní sími. Bẹ́ẹ̀ ṣe ń jọ̀gá fún mi. Lágbára Ọlọ́run ẹni dìrò. Orílẹ̀-èdè ẹni dúró. Lágbára Ọlọ́run mi lè gbàgbé yín lágbára Ọlọ́run wàláhì. Ọlọ́run jẹ́ kí n lè gbàgbé yín. Thank you very much, sir. I'm happy to see you here, sir. Please sit down. Sit down. Well, Ẹ jókòó. mo ní power princess. Àwọn àyè gọ́ọ̀nà. Ẹ wo. Thank you very much. I'm so happy. Bóòlì. Dada ni sir. Ẹ lẹ́fà. Kí wọ́n bẹ̀rẹ̀ sí lálejò báyìí. Gómìnà gẹ́gẹ́ mọ̀ bẹ́ẹ̀. Gbé gómìnà wá pé. I'm happy to see you, sir. Pẹ̀lẹ́. Thank you very much. Wàláhì jẹ́ kí lè rẹ̀ wọ́n jẹ́ kí lè Thank you very much. Ṣé alálẹ̀ wà? Alhamdulillah. Bàdé ṣe ìdílé ọ̀rẹ́ lẹ́yìn náà ni. Mo land bí náà fi kàyé mo bá land ní kọ́bí 11 years. Okay. So wọ́n á kọ́ lọ sọ́dọ̀ mú kàlọ́. Okay. Thank you very much. Mo náà rí mo mọ́ ìwọlé náà lọ ṣe meeting kan. Lọ sọ bẹ́ẹ̀. No menu láti. Pẹ̀lẹ́. Thank you very much. You are my mentor for life and I am so happy I am actually following your step in one way or the other. I appreciate you a lot. Ẹ ní jábọ̀ o, ẹ ní ṣubú, wàhálà mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run ní gbé ń ṣubú. Kò sí ẹni kù díẹ̀ kẹ́ fẹ́ ṣubú. Lágbára Ọlọ́run àbúrákà náà mọ́ sọ́yà sọ. Bẹ́ẹ̀ ṣe ń kó gbogbo wa jẹ́ kó wa jẹ́ pé lágbára Ọlọ́run. Ẹ lọ́wọ́ bí mi ṣe ń dùn o. Wàhálà inú mi ń dùn tọkàntọkàn. Bẹ́ẹ̀ sọ pé ń bọ̀ wá. Wàhálà ìmọ̀ ni mo fẹ́ sọ. I swear to God. Inú mi dùn. Wá sí bí mo ṣe lè fi ìdùnnú mi hàn tí ìbá wá síbi ìbàdí ìyàwó sáà mi. Mo máa ń sọ dáadáa fáwọn èèyàn wípé kò sí oríire tó dàbí pé ẹ jẹ́ ká jọ máa ṣe. You understand? Ẹ jẹ́ kí n máa ṣòro kẹ́yìn máa bí mi kò ń ṣe nǹkan tó dáa. Alápadà ní olúwa rẹ̀ ni. Alápadà ní olúwa rẹ̀ ni. Ẹ̀yàn tó bá ti rí pé òkè gbogbo ala lè yọ ọ́ ta lè ṣe gbogbo ala lè dúró ta lè ṣe oríire wọn wà pọ̀ kó pọ̀ yẹn gangan ní ìdùnnú. So when I heard about your appointment I was so happy about it. So I called you and so you pé tọ́ ìbẹ̀rẹ̀ orí ló máa jẹ́ lágbára lọ ìbẹ̀rẹ̀ orí ló máa jẹ́ lágbára lọ ibi tó rò kò má bó o ṣe mọ̀ pé wà á dé ibi tó ń wà wájú náà ní ti dáadáa Ọlọ́run ṣe mú wa ní wẹ́rẹ́ Thank you very much, sir. Ọlọ́run lọrin Ọlọ́run Kùránì Ọlọ́run lọ. Thank you very much. Bí mo ṣe fẹ́ kórìí fún ẹ kórìí bẹ́ẹ̀ tó lọ. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.